Alhaji Abdulgafar Daiko tí orúkọ tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí tí wọ́n mọ̀ ń pè mí òun náà ni Haji Daiko. Alórúkọ púpọ̀ àmọ́ yẹn ni ó fẹ́ jẹ́ tí wọ́n mọ̀ dáadáa. Ẹ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nípa ọ̀rọ̀ bàbá wa tí ó dolóògbé yìí, bàbá wa Akala Yusuf. Bàbá ni wọ́n jẹ́ fún wa. Bẹ́ẹ̀ mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá ni wọ́n jẹ́ fún mi. Àmọ́ mo tún jẹ́ ọ̀rẹ́ wọn, mo sún mọ́ wọn dáadáa. Bàbá sì tún jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo ohun tí bá ń jẹ́ nǹkan ìlọsíwájú àbí nǹkan àṣà tí à ń wò yìí, kò sí ní tá a gbá dọ́dọ̀ bàbá tó jẹ́ pé wọn kì í ṣe fún wa. Kódà bí ìjà bá dé níbì kan tá a bá pè wọ́n, wọ́n máa ń débẹ̀, wọ́n máa ń yanjú ẹ̀ fún wa. Bàbá dáadáa ni bàbá tó relé. Fún olóòtú, ìgbà tí mo ti mọ bàbá, ìgbà tí wọ́n ti jẹ́ aránṣọ ni bàbá láti ilẹ̀ wá kó tó wá di wípé wọ́n di sọ̀rọ̀sọ̀rọ̀ àti journalist. Wọ́n ti ṣe rádíò Tọ́pá, wọ́n ṣe rádíò Beninoise tá à ń pè ní rádíò Benin. Wọ́n ti ṣe ibẹ̀ kan tó wá lọ sí Tọ́pá. Mo ti mọ̀ wọ́n látìgbà tí wọ́n ti ṣe iṣẹ́ aránṣọ ni mo ti mọ̀ wọ́n títí tó fi dájú pé bàbá wọlé bẹ́ẹ̀ ni.